oníbàárà jẹ́ ìwọ fẹ́ owó owó tí ń dẹ́rù bóṣì mo fẹ́ iṣẹ́ ọ̀fẹ́ o títà ni bẹ́ẹ̀ kí ni màá fi rà. igba ọwọ́ rẹ ni. ẹ gbà. Oya dúró. kì í ṣe tí wọ́n ní ayé owó tó o fẹ́ tà fún ayé òsì. kí ni àǹfààní owó tí mo ní tí mi ò lè súnmọ́ obìnrin. ẹ̀yin tèmi ẹ̀yin tọpẹ́yẹmí ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV. Ṣé dáadáa ni mo bá yín? Eléyìí tí mo tún wá fún yín lọ́tẹ̀ yìí èrò ọjà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé tèmi ni pé kí n wá àwọn fíìmù yìí lọ fún yín kẹ́yìn wá sórí ìkànnì mi kẹ́ ẹ wá fíìmù tẹ́ fẹ́ wò pé láti máa waste time yín Ọpẹ́yẹmí wà ń bẹ̀ fún yín láti fish àwọn fíìmù yẹn out fún yín. Èrò ọjà lélẹ́yìí fíìmù tó kọ́ni lọ́gbọ́n tó kọ́ni lẹ́kọ̀ọ́ ni. Ṣé ó wọ̀ tí time yín láti wò? Ẹ máa sọ pé ó wọ̀ tí time yín láti wò. Àmọ́ kí n tó rètí fíìmù yìí ẹ jẹ́ kí n fún yín ní díẹ̀ sí ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ wo díẹ̀ kí n fún yín teaser torí pé mi ò kí n ṣe spoiler. Ẹ wo oh my god ẹ wo ráìmì yẹn màá fún yín teaser torí mi kì í ṣe spoiler. Ẹ mọ̀ pé mi láìkì máa bá fíìmù jẹ́ fún yín àmọ́ mo sì máa rètí ẹ. Ẹ jẹ́ kí a wò kí ló lè fà á tí ọmọkùnrin yìí tí ó fẹ́ mi fẹ́ sọ ṣóyè ẹ ti máa wò polówó fíìmù yìí ẹ jẹ́ n fún o lè ẹ́fà sáré ju kádàrà lọ. ṣẹ́rí o lè ẹ́fà sáré ju ṣáàdù ẹ lọ mo yẹ ọkùnrin yẹn tó dá mi lójú. o lè sáré tó take dá it easy yẹn kára. gbogbo wa nílé ayé yìí la ní time when your time comes o ò ní ṣẹ̀ṣẹ̀ máa lágídí kó tó di pé o achieve nǹkan tó fẹ́ achieve in life. What the hell is that supposed to even mean in the first place? Ọlátúnjí answer me kí ló yẹ kí nǹkan tó ń sọ yẹn túmọ̀ sí létí mi ń sìn right now? Nǹkan tí mo gbìyànjú láti sọ fún ẹ ni pé mò ń ṣe àárín ibi tí wọ́n ti rẹ tí wọ́n ti kú ẹ mọ́ àwọn idiot yẹn kò ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ ti rí ẹ. Kí ló ṣẹlẹ̀ yín tèmi ẹ ní láti lọ wo èrò ọjà lórí Libra TV bẹ́ẹ̀ ni ẹ lọ wò lórí Libra TV. Kí n tó lọ yín tèmi mo mọ̀ pé mo máa ń fẹ́ràn láti rètí fíìmù máa rètí fíìmù yìí ní 7/10. Ó jẹ́ fíìmù tí yóò kọ́ni lẹ́kọ̀ọ́ wípé ká sáré mọ̀ níwọ̀n mi fẹ́ ṣe kí ni mi fẹ́ bàjẹ́ fún yín fún ẹ̀yin tí ẹ bá ń wá fíìmù láti wò fíìmù yìí owó ọ̀fẹ́ time yìí láti wò it's not that pé kò ń ṣe pé high bẹ́ẹ̀ yẹn bí omi ara ẹ understand but òun náà kò ń ṣe nǹkan tí ẹ lè fọwọ́ rọ́ sí ẹ̀yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ Libra TV dẹ̀rẹ́ wọn kì í sábà fún wa ní ẹ̀ṣà ẹ jẹ́ ń fún yín ní díẹ̀ wò. Látúnjí bá yín take care ni. oh exactly ẹ̀hún náà ni. Calm down. mi ò lè bite finger tó fi dẹ́ fi mí síbò mí náà sá. You see, I understand you, but the fact is, at the board of directors, we've made up our mind to let go Mr. Olatunji. So the truth is, whether you accept this or not, you're still not going to work with him again. So it's better get a grab opportunity. Okay, let's do it. Wọ́n ní pé opportunity comes but once ẹ̀yin tèmi kí ló wá dédé lè fẹ́ reject opportunity mo lérò pé ẹ máa mọ̀ tí ẹ bá lọ wo èrò ọjà ẹ ní láti lọ wo èrò ọjà ẹ̀yin tèmi ẹ ní láti wò owó ọ̀tí time yín láti wò ṣóyè yín bẹ̀yẹn ẹ jẹ́ ń fún yín díẹ̀ wò sí i. Ṣé wọ́n lo drive wọlé? Yes káà tún lè ṣẹlá ni mo gbé wa. Ká tó ṣẹṣẹ rà. Yes. Ọlátúnjí. àṣebọ́lá ẹ̀ kúkú ni. Ọlátúnjí ra mọ́tò. Yes. Ọlá ẹ̀ ni wọ́n ni máa kí i. Ọlá mi báwo ṣé mi ra mọ́tò fún ẹ ni? Ìwọ kọ́ ló ra mọ́tò fún mi, but ìwọ ló set up photography business fún mi. Kí ló set me up fún ni? Àfi bí ìgbà tó jẹ́ pé kò sí photographer kankan nínú mi. Aṣọ nǹkan tó ń ṣe wọn lábẹ́ aṣọ síta ẹ̀rù àbáwọn. Few months ago ni mo lọ ṣe test. Wọ́n ní pé mi ò ní terminal cancer. Ọlátúnjí. Test without treatment. Yóò rẹ̀ mí láyé. Oh, dẹ̀ sọ fún mi. Àbínú ọ̀rẹ́ mi ni. You are very stupid. You are a bastard. In fact, you are born bastard. Ọmọ àlè ni ẹ. Inú ẹ̀dá máa jìn gan o. Èèyàn máa níkà gan. Ló ṣe wá sọ pé ọmọ àlè ni mí. So, you are such a betrayer. Ẹ̀yin tèmi ibi tí mo ti máa dá dúró lénìí nìyẹn mi ò fẹ́ kó ṣe kí náà ní ṣókí báyìí ní ọbẹ̀ oge mi ì fẹ́ kó pọ̀ jù mi ì fẹ́ kó gùn jù torí pé kí ni kẹ máa waste time ní láti lọ wò kẹ́yìn tó lọ ń bìbà ẹ̀yin tèmi ẹ̀yin Tọpẹ́yẹmí tó bá jẹ́ gbà kọ̀ọ̀kan yín lélẹ́yìn lórí ìkànnì mi ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì yìí torí pé kí lèmi máa ń ṣe èmi máa ń lọ wò wá fún yín pé ok ẹ lọ wo eléyìí owó ọtí time yín láti wò ṣóyè yín bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ wípé gbádùn review mi ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti like fídíò yìí kẹ́ tó má gbàgbé láti comment ẹ̀yin tèmi ẹ máa ṣe rere èmi náà máa ṣe rere gbogbo alájọ máa ṣe rere lápapọ̀ ẹ̀yin Tọpẹ́yẹmí ó dàbọ̀.